Èdùmàrè ṣọ́ wa o lọ́wọ́ ibi. ṣèké o bele ènìyàn boni lára ó já aṣọ lọ. kò dẹ̀ ní dáa fún ayé ò ní dáa kò ní ragbá fún atọ́ àti bí àti rẹ̀. arúgbó mọ́dàgbà òjòkú ni wọ́n rán ní jòkú ó kí arúgbó. orí ọ̀kẹ́rẹ́ kòkó láwo tá a bá wí fọmọ ẹni agbọ́ ní ìsọfún ẹni ìwọ ló kọ́ ló gbà. abẹ́bọ́ o àtẹ̀tùtù tọmọ ara ibà kó ti rókò rọ ara ló ní wúrẹ̀ tí ó fi sàn. mo ti wá yín délé wọ́n sọ pé wà ní blog industry yín níbí ló jẹ́ kí n máa bọ̀ ń bímọ. kí ló dé tó ń sọ movement mi kiri kí ló sọnù lọ́wọ́ ẹ̀ tó ń wá kiri. àṣesílẹ̀ làbọ̀ wá bá ohun abáṣe làákẹ́sàn rẹ̀. orí yín gẹ́gẹ́ bí onígbàgbọ́ ẹ ní ìdàtí jẹ́ kí ẹnikẹ́ni kó máa wàásù fún yín ní gbogbo gbà. èló lẹ ti wá rí lò. àṣẹrí 30,000. nínú 170. yàrá mò ń yí o kí mò ń pè ó má kọ́ yìí o ara ẹ̀ rè é. mo gbé kílódé inú wa o. ó ní àgbékẹ́ ọmọ tí ìyá bí tó fọ̀já àràn pọ̀n mi ní dé church yẹn mọ́. àjọ plan ẹ̀ náà ni. àti kó la jẹ́ nílé ayé. dókítà kí ló wí ẹyẹ mẹ́nu. pé dáàdì ní shock. yes. sọ wọn pé kò lọ sí church mọ́ ó decide láti má lọ mọ́ èmi ò bá yín o. jẹ́ ìrànlọ́wọ́. ó lè ràn lọ́wọ́. ó nílò ìrànlọ́wọ́ mi jẹ́ ìrànlọ́wọ́ jàre. ọ̀run wò wá ní gbàgede.